wọ́n ní torí pẹ̀lú lọ́kọ̀ọ́rin àyìnlẹ̀ wá sí i bí bá ṣíwájú ọ̀gá mi bò bá wọlé. bò bá wọlé. ẹni bá ṣíwájú ọ̀gá mi bò bá wọlé tó. bò bá wọlé tó. gbogbo aráàlú Nàìjíríà àwọn aṣoríire. àwọn aṣoríire. wọ́n aráàlú wọ́n sunkún ìyà ń jẹ wá gbogbo àwọn ìdè kò tún síná. kò tún síná. gbogbo ọmọ Nàìjíríà à ń bínú. King Wasiu Ayinde Marshal olórí ọmọọba kílẹ̀ Ìjẹ̀bú àgbà olórin fújì lẹ́rí tí wọ́n forin ránṣẹ́ ìkìlọ̀ tí wọ́n ń sọ fún ààrẹ Bọ́lá Tinubu pé ọ̀rọ̀ Nàìjíríà yìí báwo ló ṣe wá ń lọ báyìí tó ń sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pé ọ̀rọ̀ owó epo ọ̀rọ̀ owó dọ́là tó lọ sókè owó epo tó ti gara wàhálà ajínigbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà dẹ́ ẹ bá rántí dáadáa ẹ rí i pé King Wasiu Ayinde Marshal yìí náà ló kọrin nígbà kan fún President Tinubu pé President Tinubu ló lè ṣe ìgbé bọ́n bá dẹ̀ ti ṣe báyìí gbogbo owó dọ́là tó lọ sókè yóò wálẹ̀ gbogbo nǹkan dáa àmọ́ ọ̀rọ̀ ti yí padà o orin ti change ìlú ti yí. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra láti fọwọ́ sọ̀yà fún ẹnikẹ́ni o nítorí tí ẹni tí a fọwọ́ sọ̀yà fún ò bá ṣe dáadáa bí ò bá ṣe bó ṣe yẹ ó di dandan kí ọ̀rọ̀ ta bá wa o ó di dandan kí àwọn èèyàn béèrè lọ́wọ́ wa òun náà ṣe máa ń ní káwọn èèyàn máa ṣe gàrántọ̀ bẹ́ẹ̀ ni nígbà tí ò bá ṣọ̀ fún wa pé èèyàn báyìí ó lè ṣe nǹkan báyìí tá a dẹ̀ wá fi gbogbo àyà wa tá a fi bọ́ síta ta lóhun ló lè ṣe é pé káwọn èèyàn tẹ̀lé nígbà tọ́rọ̀ bá rí báyìí tó di pé nìyẹn kò ṣe ohun tó yẹ kó ṣe kódà àwọn nǹkan tí a rò pé ó bá dì tẹ́lẹ̀ ó tún wọ́ sí ni báwo ibo la fẹ́ fojú sí. ẹ já gbọ́ ohun tí Wasiu Ayinde fi ránṣẹ́ sí ààrẹ Tinubu. aṣíwájú ọ̀gá mi Tinubu president Nàìjíríà àkànbí adé ni. àkànbí adé ni. gbogbo ọmọ Nàìjíríà wọ́n ní kí yín. wọ́n ní kí yín. wọ́n ní torí pẹ̀lú lọ́kọ̀ọ́rin àyìnlẹ̀ wá sí i bí bá ṣíwájú ọ̀gá mi bò bá wọlé. bò bá wọlé. ẹni bá ṣíwájú ọ̀gá mi bò bá wọlé tó. bò bá wọlé tó. gbogbo aráàlú Nàìjíríà àwọn aṣoríire. àwọn aṣoríire. wọ́n lẹ́ni tí ó di àlọ́wọ́lọ́wọ́. àlọ́wọ́lọ́wọ́. èèyàn tó ń bẹ lọ́hùn àròjù ọlọ́hun. àròjù ọlọ́hun. òótọ́ ni mo mọ ìṣe wá sí i aṣíwájú wa ṣe é. aṣíwájú wa ṣe é. akọ̀bí ọ̀gá mi ẹ̀gbọ́n wọn ayé ń wí. ẹ̀gbọ́n wọn ayé ń wí. gbogbo aráàlú ara ń kọ́ wá nínú àwọn ìdè ẹ̀wọ̀n ṣe sí. ẹ̀wọ̀n ṣe sí. ọ̀rọ̀ ẹ̀kọ́ nílẹ̀ ìpàdánù àgbàlá ọ̀wọ́ ọgọ́gọ́. ọ̀wọ́ ọgọ́gọ́. èèyàn tó ń kọ́ oṣù kò lè fi ṣe nǹkan. kò lè fi ṣe nǹkan. èmi náà kò bá ṣíwájú ọ̀gá mi àánú lórí. àánú lórí. gbogbo nǹkan lọ́wọ́ fún ẹ àkànbí aṣíwájú. àkànbí aṣíwájú. kò tó gbàgbọ́ Nàìjíríà kò tó gbé sórí. kò tó gbé sórí. àkànbí ọ̀gá mi ẹ jẹ́ àwa ń ṣe sí. ẹ jẹ́ àwa ń ṣe sí. àwọn aráàlú wọ́n sunkún ìyà ń jẹ wá gbogbo àwọn ìdè kò tún síná. kò tún síná. báwo ló ṣe wá jẹ́ àwọn ìdè ẹ jẹ́ àwa ń ṣe sí. ẹ jẹ́ àwa ń ṣe sí. àwọn èèyàn bá jẹ́ àríjẹ́nìdì máa dàrú ẹ̀wádìí fọ ipá mọ́ sí. ẹ̀wádìí fọ ipá mọ́ sí. akọbí báwo aráàlú sọ ẹ̀ẹ́dẹ́gbọ̀ tí ikú. ẹ̀ẹ́dẹ́gbọ̀ tí ikú. aráàlú ni àkànbí aṣíwájú. àkànbí aṣíwájú. gbogbo ọmọ Nàìjíríà à ń bínú. ó ga jù gbogbo ọmọ Nàìjíríà à ń bínú. ó lágbára gan. àwọn oníṣòwò ńlá yìí wọ́n ń bínú. wọ́n ń bínú. ẹ̀wọ̀n táwọn ọ̀dọ́là àdàmọ́ wà lọ́wọ́. àdàmọ́ wà lọ́wọ́. ọ̀rọ̀ wọn jí ni bẹ́ẹ̀ ní Nàìjíríà ojúṣe wa jẹ́. ojúṣe wa jẹ́. akọ̀bí adẹ́mi ẹ̀jẹ̀ wa ń ṣe sí. ẹ̀jẹ̀ wa ń ṣe sí. mo wá ń bá aráàlú ẹ̀jẹ̀ ní sùúrù fákọ̀bí. ìbáraẹni sùúrù fákọ̀bí. mo ń bá aráàlú ẹ̀jẹ̀ ní sùúrù fákọ̀bí. ẹ̀jẹ̀ ní sùúrù fákọ̀bí. gbogbo ń bá wa nílẹ̀ yìí làkọ̀bí mi máa tún ṣe. ẹ̀yin èèyàn wa ẹ drop comment yín, remember to like, share and follow us. Thanks for watching.